Alayo. Ilé Alayo. Ilé Alayo. Gbogbo ẹni tí ẹ láǹfààní láti máa wò wá, mo kí yín pàápàá jùlọ ẹ̀yin olólùfẹ́ wa ní Ilé Alayo TV. Bí ẹ ṣe mọ̀, bàbá Emi Ṣẹ́gun Babs ní orúkọ mi. Mo ní ọ̀kan pàtàkì nínú àwọn èkànlú tó jẹ́ ọ̀jọ̀gbọ́n, sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n dẹ̀ tún jẹ́ akéwì tí wọ́n dẹ̀ tún jẹ́ ọ̀mọ̀wé. Iṣẹ́ ńlá kan wà tí wọ́n fẹ́ gbé jáde, àbí ká sọ pé tí wọ́n ti gbé jáde, pàápàá jùlọ ẹni tí wà lórí social media. But àwa ṣì ń fà wọn láṣọ pé ṣé ẹ wá gbé kinní jáde lórí social media tẹ́ ní ẹ ṣe kinní sínú fọ́nrán, ẹ ṣe sínú CD, pàápàá jùlọ ọ̀rọ̀ ti àwọn olóṣèlú tó kúnta èyí tí kálukú kàn ń ṣe bó ṣe wù yìí, a fẹ́ kí wọ́n tọ̀pá bọ́sà. Àkómọ́dà yìí pé bóyá kò sákéwì mọ́ ọ̀ kò sí sọ̀rọ̀sọ̀rọ̀ mọ́, wọ́n dẹ̀ ti fi dá wa lójú pé àwọn máa ṣe. Jẹ́ kí n fún yín láǹfààní láti rí ojú Oyedotun, ọ̀kan gbòógì àbí kí n sọ ọ̀kan kókòkì nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ní èdè Yorùbá tó nítumọ̀. Ẹ kú iṣẹ́ ọpọlọ. Ẹ ṣeun ọ̀gá mi. Nípa iṣẹ́ ńlá tí àwọn èèyàn ti ń gbádùn ní social media, tá a dẹ̀ ń fàyín lájọ pé ẹ gbé kinní jáde sínú fọ́nrán sẹ̀, ẹ gbọ́dọ̀ bá wa gbé jáde, ẹ kọ́ kí àwọn èèyàn náà. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń láǹfààní láti máa gbọ́ àti láti máa wò wá ní ibikíbi lórí Ilé Alayo television. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ojú tí ẹ fi ń wò wá kò ní ilédè yín. Láfíànù tẹ́ ẹ sì fi ń gbọ́wọ́ ní di bùkátà tẹ́ ẹ máa náwó lé lórí. Oyedotun ló kọ mi. Atakẹtẹpẹ tí dẹkọ àbújọ ọ̀dọ̀ tí làṣùmọ̀rẹ́. Èmi lọ́mọ tí ọwọ́ mọ́tò tí ń bá ń lọ ilé ọdún. Nítorí àbùsí mọ́lẹ́gbẹ̀rin ọ̀rẹ́. Ìgbà méjì sáwárà ń bú mi, ìgbà méjì ó lè máa yẹ. Ìyẹn náà tó. Nípa ti ewì ńlá tí àwa ti gbọ́, àbíkẹ́ tí ẹjọ́ ń bẹ́ ni pé fáwọn èèyàn tó pé Ọlọ́run bá lẹ ṣe fún. Bẹ́ẹ̀ni láàrin ìṣẹ́jú kan. Olúwa Ẹlẹ́dùmarè ló yẹ ká máa wárí fún. Bá a bá ń wárí fún bàbá mímọ́ ní ilé ayé fi lè máa lọ déédéé. Ayé tó polúkúrúmuṣu lásán kọ́ ọba mímọ́ tá a rí fín ni. Bọ́pọ̀lọ ẹ̀dá ò bá yòrò kò ní fi Ẹlẹ́dùmarè lẹ̀ kó gbọ́ tó sà. Ibi pápá pé kálukú ló lè ké Ẹlẹ́dùmarè dé. Ọba mímọ́ kábíyèsí rẹ o. Kábíyèsí kan ò sí fún ọba aláyé, Ẹlẹ́dùmarè ní í jẹ́ bẹ́ẹ̀. Ṣé gbà kan tàn wọ́n ni. Akọ dìdìrìn tó dàpọ̀ mọ́dẹ orí. Oníṣẹ́ni tó jẹun yóò tán ti ń pera rẹ̀ lólúwayé. Ẹ bá ń bí sófẹ́ mọ́ bá Olúwa kẹ́gbẹ́ ni. Kò sì sígi méjì obì ní gbogbo ayé ló mọ̀ bẹ́ẹ̀. Ètò fẹ́ ṣe bí obì níjọ́sí ṣe gbàgbé wípé náà lórí yàbídún Jésù òyìnbó tó farawé Jésù olùgbàlà lọ́jọ́sí ojú tì í. Tó jí tí àrà tó sán pa Olódùmarè. Kí àwọn èèyàn kí wọ́n lọ máa gbádùn ẹ̀ ní àwọn social media tí a ti fi sí. Ẹ bá mi. Kí ẹ̀yin èèyàn kí ẹ lọ máa gbádùn rẹ̀ ní gbogbo social media pátápátá. Ẹ ṣáà ti tẹ Oyedotun. Àmọ́ ṣe é ṣe pé ọlọ́ba kan tó ṣẹ̀yìn tẹ́ fi sọ̀rọ̀. Rárá o, ọba kankan ọ̀sẹ̀ mi o. Ṣé ẹ mọ̀ wípé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ́rọ̀. Rárá o, pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ́rọ̀ akéwì. Bẹ́ẹ̀ bá ti nà ń pàpà báyìí yóò ní ẹni. Àmọ́ yọ̀ọ́ tàbí mi gan-an tí mò ń sọ̀rọ̀. Yọ̀ọ́ tàbí tó ti tàbí mi gan-an wà. Gbogbo èèyàn náà yọ̀ọ́ tàbí. Nígbà tí a sọ pé àwọn kábíyèsí kan àbí nǹkan pé olúwayé àbí nǹkan kan, a sì mọ̀ pé láwọn tí ń pera wọn bẹ́ẹ̀, bóyá ó láwọn tí. Bàbá láwọn tí wọ́n ń pera wọn lólúwayé, a jẹ́ ṣe pé ó dàbí èyí kápẹ́ ahọ́n ló gbé wọn. Ahọ́n ló gbé wọn. Ọ̀sẹ́ni tí ń jolúwayé. Ọ̀sẹ́ni tí ń jolúwayé o. Ọ̀sẹ̀ tí ń jolú Ọlọ́run nìkan lè mímọ̀ tí jolú ayé torí òun ni olú ayé olú ọ̀run nígbà tá a pẹ́ nìkan ló lú ọ̀run ọ̀dọ̀ ẹni tó bá ń jolú ayé ṣé yóò máa bẹ títí ni ẹ bá ń bi ẹni tó bá ń bẹ lólú ayé pé sọfẹ́ máa bẹ títí ni èmi ò sì rí èèyàn tí ò ní kú tábà rẹ ni tí ò kú a jẹ́ pé kójúwe baba ńlá baba rẹ tí tún bẹ. Títún bẹ àbí tó wáyé tí ò kú mọ́ tó wọ́n fi wá wáyé tí ò ní lọ. tó ẹ fẹ́ bá mi ṣe àpèjúwe gbogbo tí wọ́n ti lè rí kíní ẹ̀ ní social media. ẹgbẹ́ bí tí a ti lè rí ẹ rí lórí Twitter ẹ rí lórí Telegram ẹ rí lórí Instagram ẹ rí lórí Facebook ẹ rí lórí gbogbo nta OOS world gbogbo nta bá sá mọ̀ gẹ́gẹ́ bí social media gbogbo ẹ̀ láti tì sí ẹ̀yẹ sá ti tẹ Elédùmarè /Oyedotun. Elédùmarè /Oyedotun. Wàyí nọ́mbà tí àwọn èèyàn lè láǹfààní láti pè yín sí. Bá a ṣe parí program ń sìn àti ráwọn tó wá ń bá yín pé àwọn fẹ́ kọ́ ewì. Ọ̀pọ̀lọpọ̀ ní ó mọ̀ wípé ewì ṣe é kọ́. A sì mọ̀ wípé irú ẹ̀yin tí ẹ tún jẹ́ lecturer tẹ jẹ́ ọ̀mọ̀wé yìí ẹ láǹfààní láti lè kọ́ àwọn tó nífẹ̀ẹ́ láti kọ́ dáadáa. Nọ́mbà tí wọ́n lè pè yín sí gangan. 080 34 26 17 12. Bóyá a sì rí àwọn tó fẹ́ ṣe ayẹyẹ náà tí wọ́n fẹ́ pe akéwì tó nítumọ̀ náà. Ṣé kò sí ti fi ń ṣèyàn? Nọ́mbà yìí mo fẹ́ kí wọ́n kàṣẹ dáadáa. 080
34 34 26 26 17 17 12 12. nọ́mbà tí ẹ ṣe wọlé púpọ̀ dáadáa. ọgbọ́n náà ní yòrò mọ́ yín lórí o. àṣẹbára ẹlẹ́sìn ọ̀nà. Ọlọ́run ọba bẹ́ẹ̀ tí ó ti ń bẹ kí bẹ́ẹ̀ tó máa bẹ ọ̀gbàgbà nílò lókìkí ìṣẹ̀ǹbáyé ọba bánisọ̀rọ̀ mọ́tàn ní jẹ́ tó fi kíní ọ̀hún sí wa ní kọ̀kọ̀ndọ́sìn tá a sì ń roko à ń roko mọ́ ni. à ń roko mọ́ ni o. à ń roko mọ́ ni. Ọlọ́run jẹ́ ká kúrò lórí igbá o a sì ní tẹnugbó lọ bí ọwọ́.